Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gbé ìgbésẹ̀ ńlá lórí ìjà òṣèlú tó wáyé láàrin gómìnà ìpínlẹ̀ Rivers gómìnà Sim Fubara àti Baba Ìsàlẹ̀ nídìí òṣèlú, ìyẹn gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí Nyesom Wike, tó sì jẹ́ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó lọ sí orílẹ̀-èdè Turkey inú wọn ló ti pe àwọn méjèèjì tó sì pàṣẹ fún wọn lórí wàhálà àti rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ẹ rántí pé lẹ́yìn tí Wike tó kó ipa takuntakun lórí bí Fubara bó ṣe di gómìnà ìpínlẹ̀ Rivers lọ́dún 2023, kò ju bí oṣù méjì mẹ́ta tí Fubara lò nípò tí ìjà fi bẹ́ sílẹ̀ láàrin òun àti Wike olórí ẹ̀, tó sì jẹ́ pé èyí ló jẹ́ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Wike ni wọ́n kéde pé àwọn yóò yọ Fubara nípò tí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers tó sì gbóná janjan. Ṣùgbọ́n lọ́dún tó kọjá tí eléyìí ṣẹlẹ̀, níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde wípé ìjọba pàjáwìrì yóò wáyé ní ìpínlẹ̀ Rivers oṣù mẹ́fà láti dènà wàhálà, tí ó sì yọ Fubara àti gbogbo àwọn aṣòfin tó fẹ́ yọ nípò tó yọ wọ́n kúrò nípò fóṣù mẹ́fà, tó ní kí ajagunfẹ̀yìntì Ikot Ibad kó ṣe àkóso ìpínlẹ̀ Rivers fódìdí oṣù mẹ́fà. Nígbà tó dóṣù kẹsàn-án ọdún tó kọjá September 2025 ní Tinubu ló gbégi kúrò lórí òfin náà tó sì dá Fubara tó dá padà sípò, tí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers táwọn náà sì bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Lẹ́yìn ìgbà náà ni Wike àti Fubara kéde pé àwọn ti parí ìjà wọn, kò sógun mọ́, kò sí ọ̀tẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn oṣù kan tí wọ́n kéde yìí, ìjà míì tún bẹ̀rẹ̀ láàrin Fubara àti Wike o, tó sì jẹ́ pé níṣe ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers níṣe náà tó kéde wípé àwọn yóò yọ Fubara nípò. Kódà wọ́n ti ka ẹ̀sùn bíi 7 burúkú sí i lọ́rùn, tó sì ti ránṣẹ́ sí adájọ́ àgbà ìpínlẹ̀ Rivers wípé kí òní náà kó gbé ìgbìmọ̀ dìde láti ṣèwádìí Fubara kó tó di pé àwọn yóò yọ kúrò nípò gómìnà ìpínlẹ̀ Rivers. Ṣá o, bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó gbọ́ nǹkan kan mọ́ báyìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ àṣírí ìdí tí ìdákẹ́jẹ́ fi wà, nítorí pé wọ́n ní Tinubu kó tó lọ sí orílẹ̀-èdè Turkey tó padà dé lọ́sẹ̀ tó kọjá yìí ni ló ti pe àwọn méjèèjì tó sì pàṣẹ fún wọn. Gẹ́gẹ́ báwọn tó mọ̀ sí àṣírí ìbọn ṣe tú àṣírí náà fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́, wọ́n jẹ́ kó dìímọ̀ pé Tinubu ó jẹ́ kó dìímọ̀ fún Fubara pé kò sí ní tó fẹ́ ṣe kó yá lọ gba Wike ní ọ̀gẹ́ o, àti pé Wike ni olórí òṣèlú ní ìpínlẹ̀ Rivers, yálà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni o tàbí ti APC àwọn. Ṣùgbọ́n tó wá ló ṣèkìlọ̀ fún Wike náà wípé wọn ò lè yọ Fubara láíláí, ó gbọ́dọ̀ parí sáà ẹ̀, àti pé kí Wike lọ tọwọ́ ọmọ àwọn aṣòfin ọmọlẹ́yìn ẹ̀ bọṣọ, kí wọ́n lọ dá ìgbésẹ̀ tí wọ́n fẹ́ fi yọ Fubara dúró. Tá a sì gbọ́ pé àṣẹ tí Tinubu pa ẹ̀ ló jẹ́ kí ìdákẹ́jẹ́ kó wà ní ìpínlẹ̀ Rivers, nítorí pé ó ti jẹ́ kí Fubara mọ̀ pé ọ̀gá ẹ̀ ní Wike òní olórí òṣèlú ìpínlẹ̀ Rivers, àti pé Wike náà kó lọ tọwọ́ ẹ̀ mọ́ ìbọṣọ, kò gbọ́dọ̀ yọ Fubara, kó sì mọ̀ pé Fubara ó gbọ́dọ̀ parí sáà ọdún 4 àkọ́kọ́.